wà ní àwọn ìfẹ́ lọ sí ṣọ́ọ̀tù Ibrahim. Ọlọ́pàá nẹ́bí Ibrahim ṣe ìjọba kí má kọ́ náà ló bá ń sọ ọ̀gá wọn mọ́bẹ̀. Ìfẹ́ àyè yìí bá ti fi àyè yìí fún ajẹ́ mi ní wò lórí ọ̀gá wọn gbọ́dọ̀ bá lè. Àdúrà fẹ́ẹ̀mì tí Ibrahim ṣe ń gbọ́dọ̀ ti fi àyè yìí fún ọjọ́ mi. Ọjà rí òkòwò pọ̀. Ọjà rí òkòwò pọ̀. Ọjà rí òkòwò pọ̀. Ó ti dẹ́gbẹ́ káfíńkà ìgbà òkà bẹ̀rẹ̀ títì. Ibi tí ọ̀bá ti wá sí fẹ́, àwọn tí ìbẹ̀ ṣe mú. Ibi tí ọ̀bá ti wá sí fẹ́, tí wá ṣe mú. Ádámù lè mú Ádámù lè mú ọ̀sẹ̀. Sọ̀tẹ́mù ní ìdí ẹ̀. Tí ọ̀bá ti sí fẹ́, ṣe kó lè ní ọjà níbẹ̀. Wọ́n padà lọ jẹ́ àrùn. Nígbà àwọn ọba ti fẹ́ tiẹ̀. Nígbà ọba ti sí ọba ti kó ṣe tó ní ìlú. Àìsí ìfẹ́ lára ìrẹ́bì ló bí ní ṣọ́ọ̀tì àbá yìí pé. Wàyí ti ọmọ kúrú bí kárẹ́ ní ìlàkàmà lórí ìlú ìdúkà. Ẹbí tí múlùkà yòókù ìdúkà. Wàyá kúkúrú ni wà kúkúrú láwùwà àgbà. Ọjà mi ò kò sí fẹ́ ni. Èyí ló jẹ́ gàrúdù àti ráńdọ̀ pẹ̀ tó bá òun lọ́ wá jẹ́ sí lóríkì sí tọ́bìkì òní ni yí pé. Sọ́kìwì inú ni mo ní sábà ìlì ìsì lábí bí sábà bí ọ̀bì. Lábà Islam. Sọ́kìwì inú ni mo ní. Báwo ni ìjìrá ó ṣe lè wúlò fún aláwùjọ wa? Báwo ni ìjìrá ó ṣe lè wúlò fún aláwùjọ ẹ̀sìn? Ó ní àmà kàwáyà tí ń jáwùjọ ẹ̀sìn. Àbáwùjọ wa láti lè jọ gbé, láti lè jọ ṣe, láti lè bá láti wípé kí ni ó bì. Etí bí ìfẹ́ òun ọwà lọ́dún láàrùn kan á lọ sí ṣáàtù. Aṣáájú Nàásìrì. Wọ̀lẹ̀ ní ìfẹ́ lè yá sí bẹnẹfíìtì nínú ìdíra. Ìfẹ́ ni èèyàn kọ̀ọ̀kan fi bẹnẹfíìtì ń bẹ̀. Ìfẹ́ ni ìjọba fi bẹnẹfíìtì ń bẹ̀. Ìfẹ́ lẹni wọ́n bá wa yóò fi bẹnẹfíìtì. Ìfẹ́ lẹni ká lọ fún bẹnẹfíìtì lọ́nà wá ń sọ yìí pé. Wọ̀lẹ̀ ní ọlọ́wọ́ ń dára ní wọlé ìmọ̀lẹ̀ mi kó mi bọ̀ bùlì. Lòyìnbó lẹ́mọ̀ ní àjàrà ilé yẹn. Wàlá yẹ́tìlú nàbí sùdù rí máa yàtá mi máa wújú wàyúbì rúnà aláàbùsì. Wàlá ó ká dàbí nǹkan sọ́ọ̀sọ̀. Wàlá irú bọ̀ṣù wà nàmú sí ìbáwùlá. Ìgbà òun ní mọ̀bú ní oró. Ọmọ tí wọ́n kọ́ yẹn bá àbájú nínú yìí pátápátá. Àwọn àgbàrún náà nídìí ẹ̀. Tani ò nídìí owó ẹ̀. Tani ò nídìí ilé ẹ̀. Tani ò nídìí òbí rẹ̀. Lọ́jọ́ kọ́nà wọn sọ pé kó dàgbà wọn gàgàn fún wọn yìí pé ọ̀gá yà tó lè bàbá wa mú. Dára wà ní ìmọ̀lẹ̀ ọ̀gbìn. Yòókù nàmà ní àjàrà ilé yìí. Yòókù nàmà ní àjàrà ilé yìí. Wọ́n fẹ́ràn àwọn tó ṣe jíra wa bá wọn. Ìfẹ́ tó ti síwájú mú ní ọdún gbogbo tẹ́ ẹ bá ní àwa la lé. Ìyàwó rẹ̀ tí wọ́n mú kò láti lé wọn. Tó wá sí lè jẹ́ tẹ́lẹ̀ ọkọ̀ àtàyà ìdílá ló ṣe láti lé wọn. Ìwọ tó lọ lé ìyàwó rẹ̀ tó lọ mọ́mọ́ tó ọmọ ìdílá ló ṣe lábẹ́ o. Bí ọba sì fẹ́ òmìnir lè kàn jẹ. Ìfẹ́ ní ọ̀fà kóbìnrin wọ́n sọ ní ti ààrẹ fún ọ. Bọ́bá yẹ kó bá ní pọ́pátì yọ sọ ní tiẹ̀. Ìfẹ́ náà fà kó ọ náà sọ ní ti ara rẹ fún. Tó o bá ní pọ́pátì ọ sọ ní tiẹ̀. Ìfẹ́ náà fà ẹgbẹ́ ìlẹ́yẹ̀dì ẹ̀ ní ìkankan. Ẹ wàá jọ papọ̀ nínú mọ̀ràn. Ẹ jọ papọ̀ nínú làákà ìfẹ́ kí lọ́nà àbáyọ láti sọ síbi láti kábàdà fáwọn ọmọ yìí. Ìfẹ́ náà bí tí ọba ti sífẹ́. Èyí wọn ni Nàìjíríà gbọ́dọ̀ mọ̀ ẹ pẹ̀lẹ́yàmẹ̀yà kápárẹ́. Ẹnìkan Haúsá, ẹnìkan bèrèbè. Kájọ gbà yí pé ọ̀kan náà ní wá tílẹ̀ Yorùbá bá lọ lẹ̀ Haúsá tó ṣe jíra lọ. Bára lẹ̀ Haúsá bá ṣe jíra wá bí tí Yorùbá àti Haúsá bá ṣe jíra lọ sọ́dọ̀ Yíbò. Káwá gbé báwọn ará Màdínà fi gbé yí pé. Ọmọ ìlú ikú lọ́mọdé ọ̀dọ́ ilé yìí wà láyé dídú tàbí
tí fẹ́ràn bá ti wà á lè balance á lè benefit ìfẹ́ wọn nígbà nígbà tàbí ànábì Màdúnà láyé ti gba ànábì wa Muhammad 1050 years bàbá wa ń bì fún ọba fẹ́ràn bàbá mi ó ti lè àlè bá 50 years ló ní bẹ́ẹ̀ àlébà ìfẹ́ tí wọ́n ní sí wọn ni sọ wá rí bí wọ́n ṣe ń nífẹ̀ẹ́ sí wọn tọ́lọ̀ gbàdúrà wọn á tún wọn á gbàdúrà wọ́n á ní wọ́n sọ lẹ́ẹ̀kan àdèkò ní ọmọ gbogbo àdèkò àdìbò ẹ̀sẹ̀ sàn wà gbogbo lẹ́ẹ̀ka kẹjọ àmàrà àwọn oúnjẹ ní àmàkè tó nǹkan kan tọ́lọ̀ wọ́n ti fún ọ. Ẹbí gbogbo iṣẹ́ bàbá ti ní tí ẹ̀sìn ní ṣe é máa sọ̀rọ̀ dájú ẹ̀ máa sọ̀rọ̀ tòjú ẹ̀ máa ní dípúlọ́mà ẹ̀ máa ní yunifásitì tí ní láti dípúlọ́mà àti yunifásitì sí. Ọlọ́wọ́ ọmọ gbére. Lẹ́gbẹ́ ọ̀gá nígbà ìdájú ọ̀dẹ́ àmùsùn náà fẹ́ gbà àtẹ́kùn lójú kan. Ẹ ṣe ń jíra o. Àgbà tó ti wá ṣe ń jíra bẹ́ẹ̀ wọ́n sọ síbi láti rí àwọn sàábà àti wọ́n ṣe ń jíra bí ọba ṣe àjámà láti rẹ̀ wájèkù ọba ṣe kàmáàlì láti rẹ̀ wájèkù àbá mi bàbá àta láti rẹ̀ wájèkù àbá ìdájọba àti láti rẹ̀ wájèkù ọba sàmánà àti gbogbo orú wọn sí àmúṣà sẹ́yìn tìkínú gbogbo wọn wọ́n ṣe ń jíra wọ́n ni wọ́n fi rí nǹkan ṣe bàbá yìí náà ṣe ń jíra wà ní gbogbo ọjọ́ ṣe gbà ṣe àdìkú náà yẹ. ọ̀sẹ̀ bí kúrò ní àwọn olùdíje وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم يا ربي إن